àwọn ẹgbẹ́ ẹ̀yà wá sí jòkó wọ́n sì ń wò wá bá a bá wọn bọ̀ wá wọ́n tún mọ́ ní àfẹ́ máa wọlé bá a bá yọ wá nábì kú lára wa kó wọ́n mọ̀ jókòó tí bàbá rẹ̀ sọ. wọ́n kọ́ ní tó ní ní bàkàrí kọ́ni ọ̀rọ̀ká omi. ó ní nǹkan kan bá a bàjú lọ. ànábì là ń fà. fi kàkọ́ dirú lè máa kírun máa ti. orúkọ tó ń sọ kálukú ń jọ wọn bíi orúkọ wọn náà là ń jẹ́ bọ̀ ìjọ títà ìjọ tá a ti dá nábì mà ló kọ́ títì ìjọ òun ló kọ́ chẹ́ǹjì ìjọ òun ló chẹ́ǹjì kọ́dà ibi tẹ́ ti mà bọ́mọ bá ń lọ léèkéwú tọ́ba ti bẹ̀rẹ̀ léèkéwú báyìí tí wọ́n ti ń fi okò ànábì ilé rẹ̀ nù léèkéwú ìjọ òun lọ́mọ àwọn ti dẹni àpẹ́ lọ́dọ̀ àwọn ìyá ti bẹ̀ nulẹ̀ wọ́n ní àwọn alùpùpù láfa ńlá ní àfa dáúdà àfa kìnnì kan wá bá ń ṣàdúrà sí kìnnì yìí wọ́n ní báyìí gbọ́ kí lélẹ́yìí wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ ó ti gba nǹkan wá látọ̀dọ̀ àtàyè ṣe ní jákúmọ̀ ọ̀yá mo kìnnì kan mo gbà lọ́dọ̀ jákúmọ̀ ọ̀yá bá ń yẹ̀wò bá ń wò ó bá a hàn anabi náà ní ń bẹ lára wa. sallallahu alaihi wasallam. bí owó ti tó ni owó ọ̀dàdúnláyé ọ̀tọ̀ tiẹ̀ anabi dúró tiẹ̀ bí yàrá bá jẹ́ olówó lálá tọ́jẹ́ n'èyí tí wọ́n ń pọ́n alé tí wọ́n ń gùsù rẹ̀ níjọ́ tó bá ti lọ tán wọ́n gbàgbé ẹnu ibi tẹ́ ti mànú. àwọn tí wọ́n jọ lògbà nínú àwọn èèyàn ńlá tí wọ́n jó lówó ayé nígbà náà láyé àwọn Sheikh Adam láyé àwọn baba wa Sheikh Kamal baba wa Alhaji Àgbà àwọn tí wọ́n jẹ́ olówó ńgbà náà tí wọ́n jọ lògbà táwọn náà ń hó pẹ̀lú owó ńgbà náà nígbà gbogbo wọn lọ tán nísìnyí ọkà àwọn baba wa Alhaji Àgbà àwọn Sheikh Adam tá àrántí àwọn tó ń wò máa. kí n lọ́mọ lọ́dọ̀ bíi ti Kamaru kí n ráyàn ní maka bíi tọmọ olúmọ ti Kamaru náà ló kù báyìí. ẹ̀wọ̀n kan ti Sheikh Kamal ló kù. wàkọ́dí tún ní limakari mú kọ́ nira kọ́ mi. kí n lówó lọ́wọ́ bíi ti Mayito kí n lọ́mọ lọ́dọ̀ bíi ti Kamaru kí n máa wá ara yàn maka bíi tọmọ olúmọ inú gbogbo wọn yìí Sheikh Kamal nìkan ló ṣẹ́kù. wàyálù fi kakọ́ dirú lè máa kírun máa ti. bá a nàbì tìrì nù èyí tá a rí mú yà yín látara nabi Muhammad sallallahu alaihi wasallam. orúláwa yìí. sallallahu alaihi wasallam. àdìsí kan àti ká dáadáa nígbà tá a bẹ ń lé kéwú àtúmọ̀ ká wọ́n á jókòó wọ́n á ronú nígbà mo kan àdìsí yìí mo tún kan padà sẹ́mi àpéjọ dúmọ́ kéwú tó ké lánàá tọ́ lánàá tọ́ bá tó tọ́ lónìí ọlọ́run ó tún fi mímà kan mà ó ń bẹ̀ ju yìí tí ó ti mọ̀ ọ́ lánàá tẹ́lẹ̀ lọ tọ́ bá jẹ́ni tí màá lé ọlọ́run ń bẹ lára rẹ̀. ìwà ń wò ó bọ̀ wá nígbà tí ń yẹ wò ó bọ̀ mo wá jókòó lẹ̀ mo ronú ara mi gan torí wípé bá a bá ṣe lè wọ́ pẹ́ lókè àyè tó a lu ọ̀dọ̀ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó jókòó pẹ̀lú àwọn sàhábà ńjọ́ kan. wa qala. Ànábì wa sọ wípé. atadruna manil muflisu. ọlọ́yin èèyàn tẹ́ jókòó yìí atadruna manil muflisu. ìjẹ́ ẹ máa ń lu sí èèyàn tí ò ní nǹkankan tí ò ní gánígo. qalu. ó gbó sábẹ́ ní. al-muflisu fina. wọ́n ní òun sí ọlọ́run ẹni táwa ń màlúù lóṣù tí ò ní nǹkankan. man la dirhama lahu. ẹni tí ò lówó lákàntì. wala mata'. kò sì ní dúkìá kò ní nǹkan gbádùn ayé kò ní mọ́tò kọ̀kọ́lé kò ní nǹkankan kò ní ntí ọjẹ kò lásọ kò ní bàtà òun làmà lọ́lọ́sì. wa qala an-nabiyyu sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad wa dá wọn lóhùn. innal muflisa min ummati. Ànábì lẹ́ni tá a pè ní al-muflisu min ummati ẹni tẹ́ mi mà Ànábì ní ẹni tí ń jẹ́ olùsí tí ń sọ nù àwọn àjọ mi. ya'ti yawmal qiyamati. bi salati. tọ́ba dàl kìyàmà ọba kúsẹ̀ rẹ̀ wá abàrún bẹ́ẹ̀
wasiyami abakun lọ́gbàwẹ̀ jù wasakati ọ̀sẹ̀ ni ọyọ sàkátó wayati kọ́díṣàtà mahasa. bàbá tó ń gbà wọn bá kó gbé ẹrù rẹ̀ náà bá wá sí ẹrù mi wọn wà bá wípé kọ́ọ̀dì ṣàtà mahada ó ti bu lágbájá rí. wakọ́f afahada. ọlẹ́kùnrọ́ òkú sinamílẹ̀ yìí rí. wa akala mala haza. ọjẹ owó eléyìí mọ́lẹ̀ rí. wa safaka dama haza. ọ̀pá eléyìí rí. wa doraba haza. ó lu eléyìí lùkulù láyé sẹ̀rí. fayọ̀tọ̀ haza min hasanatihi. wọ́n wá fún eléyìí wọ́n wá nítọ̀ dáadáa rẹ̀ dà gbogbo àtàwẹ̀ àti wọn àti gbogbo tó ṣe láyé yóò tọ̀ áádá min hasanati. min hasanatihi. wọ́n wá ní ẹmú ládàá rẹ̀ nù ládẹ́ ládàá gbogbo iṣẹ́ tó ṣe ẹ fún ẹni tó bú. wa hadha min hasanatihi. ẹ fún ládàá rẹ̀ ẹ fún ẹni tó lẹ́kùn rọ́mọ́. fa in faniyati hasanatuhu. ẹmú bẹ́ẹ̀ ẹ fún ẹni tí ọ̀pá ẹmú bẹ́ẹ̀ ẹ fún ẹni gbogbo wọn wá pín ládàá rẹ̀ máa wọ́n tí ládàá bá wá tán. qabla an yaqdiya ma alayhi. kọ̀wá tí san gbèsè tó jẹ bọ̀ wá sí dáadáa kankan fún ma. ukhidha min atayahum. wọ́n wà ní mistake àwọn tòun kọ ẹ máa mú àwọn mistake àwọn tòun tó yẹ káwọn náà torí ẹ̀ jìyà ẹ máa dìírù ẹrù tiẹ̀ lérí. faturihati alayhi. wọ́n wá da mistake rẹ̀ wọ́n máa mistake àwọn tòun wọ́n máa da sínú ẹrù rẹ̀ yóò máa jẹ́ pé mistake ni àwọn àtọ́yá ni wọ́n wá pọ̀. thumma turiha fi an-nar. wọ́n wà ní tọ́ nígbà tí ò ní ládàá kankan mọ́ ẹ lọ lè jù sínú náà. nígbà mo wá káyà yìí mo wá accountability ara mi mo ṣe mo wá rí wípé mo wà nínú kọ́díṣà tá màá dá. hayyakumullah. karamakumul karim. nígbà mo wá jòkólẹ̀ mo wá rò ó kúrò lọ mo wá rí wípé ọjọ́ yẹn kò ní sí tí yìí ó fi san níjọ́ náà. wọ́n á wo àwọn inú etí kìíní yẹn etí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́mi gangan fúnra mi ètò túnra mi yanjú ètò yanjú ara mi mo yanjú ara mi kọ̀tán mi ń dùn mo yanjú ara mi kọ̀tán mi ń dùn lọ́pọ̀lọpọ̀ gbà bíjà bá dé ńgbà mí ẹni ọba jẹ́ ẹni tí ìmọ̀lẹ̀ Ọlọ́run bẹ lára rẹ̀ bíjà bá dé gbogbo ntọ́ bá sọ lásìkò ìjà nígbà tí ọba síjà má yọ wá ọgbọ́dọ̀ tọ́ba jẹ́ ẹni tí ìmọ̀lẹ̀ Ọlọ́run bẹ lára rẹ̀ tí ó sì pàdé Ọlọ́run dáadáa ọgbọ́dọ̀ wo bí tí òun ti ṣe mistake kọ́ wa tún un ṣe padà. wọ́n á wọra mi bẹ́ẹ̀ wọ́n á rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ti jáde àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí èèyàn gbọ́dọ̀ máa sọ wípé eléyìí o mistake ni o kó ṣe mọ̀rọ́jà ẹ̀ ṣeun ẹni tí ọba bọ́bá ṣe mọ̀rọ́jà rẹ̀ tó rí yọ wá tàrà já yọ wá tànà zálà fún bí ọ wa àmọ́ ẹlòmíì máa fi action gbé ìyà Ọlọ́run yọ máa bá kọ gbé bẹ́ẹ̀ ni nígbà gbogbo àwọn baba wa gbà baba wa Alhaji àgbà rahimahullah. gbogbo èyí tọ́lọ̀ ní kó ti jáde lẹ́nu asíkì àwọn gbogbo ẹ̀ láti túbà rẹ̀ wàlà àfù inda rasulillahi mahamud èmi sì gbà á yí pa àwọn bàbá òun bí wọ́n ti lọ́dọ̀ ọ̀rọ̀ mo ti rà foríjì ń bẹ̀ wọ́n. mo tún wá rí bì kan ibi ọmọ wa rí mo wá rí wípé inú àwọn ọ̀rọ̀ tá a ti sọ wọ́n máa ti pa àwọn nǹkan Boko Haram tí ó sì rí bẹ́ẹ̀ tí ń sì rò wọ́n sì bí mi ń rò lọ́dọ̀ ọ̀hún mo wá fẹ́ tààrà já ìhun náà láti sọ wípé mistake ni o
àtàyè ṣe ọgbọ́ gẹ́gẹ́ bíi pé kọ́díṣà tá a máa ha dá wàkọ́dà bá ha dá under cosboom. èmi àwọn níláyà débi kí n wá sọ wípé yín máa fi action gbèrú ẹ̀ wọ́n dàl kìyàmà wàtá sàbúnà wáhàyè náà wà inda Allahi azim tó bá dàl kìyàmà ó lè jóun ní ọkọ̀ mi lẹ́sẹ̀ tí ò ní jẹ́ ráyè lọ́wọ́. ọ̀wá ní tìmí lẹ́nu láti sọ wípé mistake mà ní o torí èèyàn kan náà ní gbogbo wa iṣẹ́ Ọlọ́run náà làá sì jọ ń jẹ́ al-adlu inda al-ghadabi war-ridha fi halati al-ghadabi war-ridha ìyẹn gbọ́dọ̀ wà àdálà. àtàyè ṣe Sheikh Yusufu Adépọ̀jù Akadiku Sheikh Yusufu Adépọ̀jù Akadiku mo ní Boko Haram ni mo wá dá padà pé mistake ni o tọrọ lọ́wọ́ bí mi Ọlọ́run tó wá bí mi mo tọrọ àforíjì lọ́dọ̀ Sheikh Yusufu Adépọ̀jù ìgbé mistake ni o kún yá fi mi láyé yàyín kó tó dàrí kìyàmà gbogbo ẹni ọba lè wíbẹ̀ nú àfa bí tóun náà bá ṣe é sí kọ́sọ́. ẹlẹ́ẹ̀kejì Sheikh Imran Eleha mo wíbẹ̀ níjọ́ náà wípé Boko Haram ni o kìí ṣe Boko Haram o mistake ni o kó wọn forí jì mí o kó tó dọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ó béèrè lọ́wọ́ mi. Sheikh Kamaruddin Ajala mo tọrọ àforíjì lónìí o lókè mistake ni o kó foríjì mi o kó tó dọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ó bí mi. bẹ́ẹ̀ ni Sheikh Kamaruddin Yunus Akorede mo tọrọ àforíjì lókè mistake ni wọ́n fẹ́ẹ́ jẹ́ mi kó tó dọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ó bí mi o. bẹ́ẹ̀ ni Professor Alaro Professor Abdulrazak Alaro mọ́tọ́rọ̀ àforíjì lọ́wọ́ tiwọn náà wípé mistake ni o wọ́n yẹ ṣe Boko Haram o. wọ́n fẹ́ẹ́ jẹ́ mi bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ẹ́ jẹ́ mi o pátó déwájú Ọlọ́run tọ́lọ́run ó béèrè lọ́wọ́ mi wípé wàkọ́dà fàhádà washatama hadha kódà ṣe Abdul Fatai Zarumi ọtọrọ àforíjì o kí gbogbo wọn foríjì mi gbogbo àwọn tí mo wí yìí kí gbogbo wọn foríjì mi àtàwọn míì náà tàànàtì kí gbogbo wọn foríjì wa ìwọ náà tí ọ wà ń jòkólẹ̀ ibi tí wọn náà bá máa wí pé ńgbà tẹ́ ń jà àbí gbà tí inú kan bí ọ o ti lẹ nkankan ma yẹ nìkan Ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ tó bá dal kìyàmà bí tí wọn náà bá ma wọn náà tètè lọ lè yanjú ẹ láàrin wa àtọlọ́run torí tó bá dijọ́ náà kò sí ọgbọ́n o a lè rí tó ṣe ń jọ́ náà mo ti tún un ṣe láyé o gbogbo ayé ó sì máa jẹ́rìí mi wípé atáyé ṣe tún un ṣe o láyé yàyín bọ́tọ̀rọ̀ àforíjì yìí wọn là ń pè ní apology mi mú wáyé bọ́tọ̀rọ̀ àforíjì àti gbogbo ẹni yòówù tí Ọlọ́run ní kí ahọ́n ó ti gbé wa lọ́dọ̀ ẹ̀ atọ́wọ́ àforíjì ń bẹ èyí tó jẹ́ tàwọn àgbàlagbà ní mo sọ lẹ́ẹ̀kan Ọlọ́run àti síra ń bi èyí hùn gbogbo àwọn àlùfáà tí mo dákọ̀ yìí mo tọrọ àforíjì lọ́dọ̀ tí wọn náà kí n lè síra rẹ̀ wájú Ọlọ́run àbá Abdulatif Mekabara lọmọsàbà wa kẹ́ wọn ọba wa yáfi wọn wọn ò ma pa àwọn kunjọ tí wọn kú wọn ò ma pa àwọn kunjọ tí wọn kú àmọ́ wọn kú léyìí tí wọn rí ọ̀dọ̀ Ọlọ́run dé tí wọn ò rí nǹkan kan gbé dọ́dọ̀ Ọlọ́run láburú àwọn náà tọrọ bẹ́ẹ̀ péjọ tá a bá dọ́dọ̀ Ọlọ́run gbogbo orú eléyìí náà nítorí kọyàn lẹ́sẹ̀ níwájú Ọlọ́run ni Ọlọ́run kò fẹ́ẹ́ jìn wá kí gbogbo wọn sì yá fi mi o wọ́n tọrọ àforíjì rẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì láàfáà míì kò lè ṣerú ẹ̀ alóhun ti sọ òun ti sọ nánu
ntí mo lè ṣe tí mo lè dúró lórí ẹ̀ òun tó bá jọrọ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì àmọ́ tó bá jọrọ ara mi tó bẹ̀ o ó ti yé ọ̀tọ̀rọ̀ àforíjì rẹ̀ Ọlọ́run kó jẹ́ kí ìsìlámù ó máa dàgbà sí. Àmín. Ìsọ̀kalẹ̀ mẹ́nu ní òní ọjọ́ al-inaba Ọlọ́run wa ní ọ̀dọ̀ àfa wa Ainul Lutfi ibẹ̀ ni ó ti wá mo jòkó tì í nígbà mo kàdísì náà wípé wàyáàtì wákọ̀dì sátàmà hàdà wàkọ̀tàfà hàdà wàkọ̀tàlà hàdà wàdọ́rabà hàdà òun la èyí tá a ṣe òun la ń pè ní àtànábùsù bílẹ̀ alqab wàlá àtànábùsù bílẹ̀ alqab bíìzàlẹ̀ ismul fusuk ba'da al-ilm dáná pé ayé kùránì mọ́lọ́ lérọ́lù ọlọ́kọ́ sàmúrìjì wa subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.